Democrat lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Mujib Ọlákúnlé lóníròyìn yín. Ààrẹ Bọ́lá Tinubu ló ti sọ wípé àlékún tó bá jálá epo nílẹ̀ yìí ó jẹ́ ọ̀nà kan gbòógì láti jẹ́ kí ìdàgbàsókè kó bá orílẹ̀-èdè Nàìjíríà, àti wípé bí àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo nílẹ̀ yìí ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé ó jẹ́ eléyìí tó ní àkàkì, tí ó dẹ̀ ṣe wípé ìgbésẹ̀ ọ̀hún ó jẹ́ eléyìí tí wọn ò ní ìpinnu ẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà kan gbòógì láti jẹ́ kí ìdàgbàsókè kó bá lọ bá orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu ló sọ̀rọ̀ yìí lánàá ní olú-ìlú orílẹ̀-èdè China ti ṣe Beijing ní bí ó ṣe parí ìpàdé àti àbẹ̀wò eléyìí tó ṣe sórílẹ̀-èdè China. Ààrẹ Bọ́lá Tinubu ló ṣe àtẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ pé bí àlékún bó ṣe bá jálá epo nílẹ̀ yìí, àti wípé ó jẹ́ àwọn ọ̀nà kan tí ìjọba òun gbé kalẹ̀ láti rí pé òun gba gbogbo ọ̀nà kí orílẹ̀-èdè Nàìjíríà kó bá lè gòkè àgbà, àti pé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó gbẹnu sókè kó bá tó dẹnu kọlẹ̀ kó bá tún lè gbẹnu sókè sí i. Ààrẹ Bọ́lá Tinubu ló wá sọ wípé ìṣèjọba àwọn ni ó ní èròǹgbà, ó dẹ̀ ti jẹ́rìí, ó ti ṣàtẹnumọ́ ẹ̀jẹ̀ rẹ̀ fún orílẹ̀-èdè yìí láti rí pé àwọn náà ṣe àmúlò bí ìdàgbàsókè bó ṣe wà lórílẹ̀-èdè China. Ẹ̀wẹ̀, àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo nílẹ̀ yìí NNPCL ni wọ́n ti sọ wípé àwọn bẹ̀rẹ̀ sí ní gbé epo láti ilé ìfọpo Dangote eléyìí tó wà ní ìlú Èkó láti ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ tó ń rí sí pípín epo káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Adédàpọ̀ Ṣẹ́gun, ló sọ̀rọ̀ yìí di mímọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí nígbà tí wọ́n ń tàkùrọ̀sọ lórí ẹ̀rọ máwòrán kan nílẹ̀ yìí, tó sọ wípé ó ti wá tó àkókò báyìí láti máa gbé epo ní ilé ìfọpo Dangote eléyìí tó wà ní ìlú Èkó. Ṣẹ́gun ló sọ wípé àjọ NNPCL yóò rí wípé àwọn ní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ilé epo nílẹ̀ yìí kí epo kó bàa lè san gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bọ̀, látàrí bó ṣe jẹ́ wípé ó jẹ́ nǹkan tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń jẹ lẹ́nu láòkò tí a wà yìí. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nílẹ̀ yìí ni wọ́n ti fi léde pé àwọn ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà ó ṣeéṣe kí wọ́n fojú winá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tẹ̀lé bí omi bó ṣe ń jáde lọ́pọ̀ yanturu, ìyẹn omi River Niger àti ti ìpínlẹ̀ Benue. A gbọ́ wípé àwọn ìpínlẹ̀ tí ó ṣeéṣe kí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù kó ṣẹlẹ̀ ní àwọn ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Kogi, ìpínlẹ̀ Anambra, ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Imo, ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Bayelsa. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde lánàá ti ṣe ọjọ́ Ẹtì, wọ́n ṣàlàyé pé bí àwọn ṣe bùn àwọn ìpínlẹ̀ ọ̀hún gbọ́ ni yóò fún àwọn ìjọba ìbílẹ̀ oníkálukú wọn láǹfààní àti ìlú wọn kí wọ́n lè gbáradì látàrí ẹ̀kún omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Lára àwọn ìgbésẹ̀ tí wọ́n ní kí wọ́n gbé náà ni pé kí wọ́n rí i pé àwọn la ojú ọ̀nà fún àgbàrá, àti wípé gbogbo nǹkan tó bá lè dí omíyalé ẹ̀kún àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀hún tó bá lè di lọ́wọ́ tí yóò ṣe máa wó ilé ní gbogbo ẹ̀ ní kí wọ́n dí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Lẹ́ka ìṣòwò, gbogbo àwọn tó ń rí sí òwò POS, ìròyìn eléyìí ń ló wà fún wọn ní kí ìròyìn sọ pé kí a fi tó àwọn tí wọ́n ṣe òwò POS létí pé kí àwọn tí wọn ò bá ti láǹfààní láti fi orúkọ wọn sílẹ̀ pẹ̀lú àjọ tó ń rí sí ètò ìforúkọlẹ̀ sí nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n lọ ṣe báyìí, gẹ́gẹ́ bí àjọ ọ̀hún nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi léde lánàá ti ṣe ọjọ́ Ẹtì. Wọ́n sọ wípé gbèǹdéke eléyìí tí àwọn gbé kalẹ̀ ni ó ti dópin lánàá ní ìjẹta ti ṣe ọjọ́bọ̀, gẹ́gẹ́ bí àjọ CAC bí wọ́n ṣe sọ. Wọ́n ní eléyìí ó jẹ́ ìgbésẹ̀ kan tí ó burú jáì, bó ṣe ṣe wípé àwọn ti pa á láṣẹ, àwọn dẹ̀ ti pa ní dandan fún àwọn tó ń ṣe òwò POS lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́pọ̀lọpọ̀ nínú wọn tí wọn ò dẹ̀ láǹfààní láti tẹ̀lé àwọn ìlànà ọ̀hún, bó ṣe ṣe wípé ojoojúmọ́ ni àlékún bá iṣẹ́ òwò POS lórílẹ̀‐èdè Nàìjíríà. Ká kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà kí n tẹkọ̀ létí lọ sí orílẹ̀‐èdè Algeria.
ìròyìn fi lé ní wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ètò ìdìbò eléyìí tí yóò wáyé lórílẹ̀‐èdè náà. wọ́n ní kò dín ní èèyàn tó tó mílíọ̀nù 23 ni wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ ní orílẹ̀‐èdè Algeria, níbi tó ṣe wípé èèyàn tó tó 400 ni àwọn ọmọ orílẹ̀‐èdè ọ̀hún tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dìbò wọn fún ẹ̀mọ olùdíje tó wù wọ́n. lára àwọn tí wọ́n sọ wípé wọ́n jọ ń figagbága níbi ètò ìdìbò sípò ààrẹ torílẹ̀-èdè Algeria ni àti rí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tó ń lo dọ́là lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyẹn Abdelmajid Tebboune. ẹni tó tún jọ ń díje ní Abdullahi Azane Sheriff àti Yusuf Osise, wọn lára àwọn tí wọ́n jọ ń díje dupò ààrẹ orílẹ̀-èdè Algeria náà. ìbò ọ̀hún tí ó ti bẹ̀rẹ̀ gbérasọ lórílẹ̀-èdè Algeria ni wọ́n ní yóò dópin ní dédé agogo 7 àṣálẹ́ ní, ṣùgbọ́n wọ́n ní ó ṣeéṣe kí àwọn aláṣẹ tó ń rí sí ètò ìdìbò orílẹ̀-èdè ọ̀hún kí wọ́n tún fi kún àsìkò àti ìdìbò ọ̀hún. àwọn tó ń ṣe kò kárí ètò ìdìbò ọ̀hún àwọn náà ní àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Algeria. àjọ United Nations ni wọ́n ti pèpè báyìí pé kí àlàáfíà kó wà láàrin àwọn ọmọ ológun orílẹ̀-èdè Sudan kí wọ́n bá lè dáàbò bo àwọn olùgbé orílẹ̀-èdè náà. gẹ́gẹ́ bí ìròyìn tí àjọ United Nations tí wọ́n fi léde, wọ́n ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè Sudan àtàwọn tó jẹ́ àwọn ọmọ ológun kéékèèké lórílẹ̀-èdè ọ̀hún náà ni wọ́n fa àkọlù eléyìí tí wọ́n ṣe sí àwọn olùgbé orílẹ̀-èdè ọ̀hún tó dẹ̀ ṣe wípé wọ́n na àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún mìíràn gẹ́gẹ́ bí ìnà ànáfàyà. gẹ́gẹ́ bí àjọ United Nations alága wọn bó ṣe fọ̀rọ̀ ń léde, ìyẹn Mohammed Chande Othman ló wá pèpè pé kí ìbáṣepọ̀ tó dán mọ́rán kó wà láàrin àwọn ọmọ ológun orílẹ̀-èdè Sudan kí wọ́n bá lè dáàbò bo àwọn olùgbé orílẹ̀-èdè ọ̀hún. àwọn olùgbé orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n ti ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro látìgbà tí àwọn ikọ̀ méjèèjì yìí tí wọ́n ti ń gbójú agan síra wọn àti àìsàn onírúurú tó ti jẹyọ lẹ́yìn bíi oṣù 17 tí ogun ọ̀hún tó ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Sudan. ẹ̀wẹ̀ àjọ United Nations ni wọ́n tún wá pèpè pé kí ìtanáwádìí tó dánmọ́rán kó wà ní bí wọ́n ṣe ṣekú pa arábìnrin kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè United States of America ní ìwọ̀ ilé ìfowópamọ́ tó wà ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Sudan nígbà tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lánàá tí ṣe ọjọ́ Ẹtì. a gbọ́ wípé arábìnrin tí wọ́n ṣekú pa ọ̀hún ló jẹ́ ọmọ ọdún 26 tí wọ́n yìnbọn lù látọwọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Israel, níbi tí wọ́n sọ wípé arábìnrin ọ̀hún òun náà kópa níbi ìfẹ̀hónúhàn eléyìí tí wọ́n ń tako agbègbè kan tí wọ́n pè ní Jais ní orílẹ̀-èdè ọ̀hún. àwọn ọmọ ológun ikọ̀ Israel ni wọ́n ti sọ wípé ìròyìn fi tó wa létí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ń bójú wo àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ọ̀hún níbi tí wọ́n ti ṣekú pa arábìnrin ọ̀hún lágbègbè Bethnia. ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n ti wá pèpè báyìí pé kí ìtanáwádìí tó dánmọ́rán kó wà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ẹni tó jẹ́ agbẹnusọ àìtọ́ aláàbò ní ilé funfun báláú ti ilẹ̀ Amẹ́ríkà, ìyẹn Sean Safet, tó sọ wípé ìpínlẹ̀ Washington lórílẹ̀‐èdè Amẹ́ríkà ni wọ́n ti banújẹ́ jọjọ látàrí bí wọ́n ṣe ṣekú pa ọ̀kan lára ọmọbìnrin ìpínlẹ̀ náà. ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Vicinity 95.3 FM Ìkejìlé Ìjẹ̀ṣà ìpínlẹ̀ Ọ̀ṣun. à ń padà bọ̀nà tá a bá dé látòkè lọ́hùn. ẹ káàbọ̀ padà. ìròyìn àgbáyé ń tẹ̀ sọ́wọ́ wájú. lórílẹ̀‐èdè Germany, ẹni tó jẹ́ kọmíṣánná fún wíwọlé àti jíjáde lórílẹ̀‐èdè Germany, ìyẹn Joachim Stamp, ló ti sọ wípé orílẹ̀‐èdè wọn ni yóò lo àwọn ìlànà àti owó tí orílẹ̀‐èdè United Kingdom tó fún àwọn láti rí i pé àwọn tí wọ́n jẹ́ ẹni ibi tí wọ́n wá láti orílẹ̀‐èdè Rwanda wọ́n dá wọn padà sórílẹ̀‐èdè wọn. ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ adarí orílẹ̀‐èdè Germany, ìyẹn Olaf Scholz, ló ti sọ wípé àwọn náà ń bójú wo àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́kọ̀-ò-jọ̀kan tó ń ṣẹlẹ̀ ọ̀hún eléyìí tí ó lè fà á kí orílẹ̀‐èdè ọ̀hún
kó tún má lọ sókè sí i. Àwọn ìjọba orílẹ̀-èdè United Kingdom ni wọ́n ti wá bójú bẹnu àtẹ́lu ìpinnu orílẹ̀-èdè Rwanda eléyìí tó ṣe wípé bí wọ́n ṣe ń wọ orílẹ̀-èdè Germany lọ́nà àìtọ́ pé wọ́n ń gbìyànjú láti lọ hùwà láabi lórílẹ̀-èdè ọ̀hún ni. Ẹni tó jẹ́ aṣojú orílẹ̀-èdè Germany sí orílẹ̀-èdè United Kingdom ìyẹn Margaret Berger ló sọ wípé àwọn ò ní ìpinnu kankan látọwọ́ ìjọba orílẹ̀-èdè Germany láti dá àwọn ọmọ orílẹ̀-èdè Rwanda padà sí orílẹ̀-èdè wọn ní ìpinnu àwọn orílẹ̀-èdè United Kingdom. Wọ́n ní àwọn ẹni ọ̀hún tí wọ́n ń rárí wọ orílẹ̀-èdè Germany ní kí wọ́n dá padà sí orílẹ̀-èdè wọn torí pé wọ́n ń gbìyànjú láti hùwà láabi kí wọ́n má dẹ̀ dá padà sórílẹ̀-èdè United Kingdom. Lórílẹ̀-èdè Israel a gbọ́ wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel ni wọ́n ti kúrò ní ìlú kan tí wọ́n ń pè ní Jenin lórílẹ̀-èdè ọ̀hún àti gbọ̀ngàn kan lórílẹ̀-èdè ọ̀hún eléyìí tí ó fà bí wọ́n ṣe rọ yíká ilé ìfowópamọ́ kan tó wà ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè ọ̀hún lẹ́yìn ọjọ́ 9 gbáko tí àwọn ọmọ ológun ọ̀hún tí wọ́n ti ṣiṣẹ́ lágbègbè náà. Àdúgbò ọ̀hún ni wọ́n sọ wípé ó jẹ́ àwọn àdúgbò kan gbòógì lórílẹ̀‐èdè Israel tí àwọn ikọ̀ ológun ti Palestine tí wọ́n wà tí wọ́n ti ń ṣiṣẹ́. Wọ́n ní kò dín ní èèyàn tó mẹ́rìndínlógójì tí wọ́n jẹ́ àwọn ọmọ ológun tí wọ́n wà ní orílẹ̀‐èdè ọ̀hún ni wọ́n ti wà ní ìdákẹ́jẹ́jẹ́ báyìí látàrí bí àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Israel náà ṣe gbójú agan sáwọn ọmọ ológun ọ̀hún ní orílẹ̀-èdè Tubas àti ìlú Tubas àti ìlú Alfara ni wọ́n sọ pé ó jẹ́ gbọ̀ngàn àwọn ọmọ ológun orílẹ̀-èdè Israel tí àwọn ọmọ ológun Palestine tí wọ́n wà níbẹ̀ kó tó di pé àwọn náà wà lọ́rọ̀ yíká wọn tí wọ́n dẹ̀ jọ gbójú agan síra wọn fódìdí ọjọ́ 9 gbáko káàkiri ìwọ̀ oòrùn ilé ìfowópamọ́ ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Israel. Lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà ìyẹn Dick Cheney ló ti sọ wípé ló ti jẹ́jẹ̀ẹ́ láti ṣe ìkúnlọ́wọ́ fún olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Democrat nínú ètò ìdìbò sípò ààrẹ eléyìí tó ń bọ̀ nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà ìyẹn Kamala Harris. Cheney ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ fún gbogbo àwọn ènìyàn níbi tó ti sọ wípé òun ò tí ì rí èèyàn kankan lókè èèpẹ̀ tí ó jẹ́ olùdúnkòkò mọ́ni bíi ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ ilẹ̀ Amẹ́ríkà nínú ẹgbẹ́ òṣèlú Republic ìyẹn Donald Trump tó ti tó fìgbà kan jẹ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà nígbà kan rí gẹ́gẹ́ bí igbákejì ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tẹ́lẹ̀ rí bó ṣe sọ. Ó sọ wípé ààrẹ Trump ni àwọn èèyàn níwọ̀n ní ìgbàgbọ́ kíkún nínú rẹ̀ ṣùgbọ́n tó tẹ̀ sọ wípé àwọn ènìyàn wọn tún ní fún ní agbára ní ẹlẹ́ẹ̀kejì torí pé kò ṣetán láti dáàbò bo òfin orílẹ̀-èdè Amẹ́ríkà. Cheney ló wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Republic lórílẹ̀-èdè ọ̀hún pé bí gbogbo wọn náà kí wọ́n rí wípé àwọn ṣe ìkúnlọ́wọ́ fún ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Democrat ìyẹn Kamala Harris níbi tó ti sọ wípé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Republic náà ni wọ́n ti ń kọminú lórí bó ṣe ṣe wípé Donald Trump ni ó jáwé olúborí nínú ètò ìdìbò kòmẹ́sì-ó-yọ ẹgbẹ́ òṣèlú náà. Lórílẹ̀‐èdè Dublin ẹni tí ó ti Sir Keir Starmer tó ni yóò jẹ́ mínísítà orílẹ̀-èdè British lákọ̀ọ́kọ́ tí yóò ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Ireland lẹ́yìn ọdún 5. Ìròyìn fi yé ni wípé yóò bẹ̀rẹ̀ ìrìnàjò ọ̀hún lẹ́nìí tí í ṣe ọjọ́ àbámẹ́ta. A gbọ́ wípé ìrìnàjò eléyìí tí ó fẹ́ ṣe sí orílẹ̀-èdè Ireland ni yóò jẹ́ kí àbáṣepọ̀ tó dánmọ́rán àti pé ìgbà ọ̀tun yóò wà láàrin orílẹ̀-èdè Britain àti orílẹ̀-èdè Ireland. Starmer ni wọ́n sọ wípé ni yóò lọ ṣèpàdé papọ̀ pẹ̀lú olùkú rẹ̀ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Ireland ìyẹn Simon Harris lẹ́nìí. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fi tó wa létí wọ́n ní wọ́n kọ́kọ́ dúró ní olúùlú orílẹ̀-èdè Iris náà kó tó di pé wọ́n tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Ireland kí wọ́n wá tó lọ gbá bọ́ọ̀lù eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tako orílẹ̀-èdè England ní pápákọ̀ ìṣeré àfífà lórílẹ̀-èdè Dublin. Lórílẹ̀-èdè Canada
ìjọba orílẹ̀-èdè Canada àti ilẹ̀ Amẹ́ríkà láwọn tí ó ń tọpinpin ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ni wọ́n ti náwó gan arákùnrin kan báyìí tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń gbìyànjú láti wọ orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́nà àìtọ́. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń tanná wádìí ọ̀rọ̀ wọ́n ní arákùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Mohammed Khan ni àwọn èèyàn túmọ̀ sí Shazibajadon ni ó ní èròǹgbà láti ṣe àkọlù sí orílẹ̀-èdè kan ìlú kan tí wọ́n pè ní Jewis ní ìpínlẹ̀ New York lábẹ́ àṣà ìpínlẹ̀ kan mùsùlùmí kan ní orílẹ̀-èdè Palestine. A gbọ́ wípé afurasí ọ̀hún tí wọ́n ti náwó gan báyìí ni ó wá láti orílẹ̀-èdè Pakistan tí ó dẹ̀ ń gbé ní ìlú Toronto pé ó wá ń gbìyànjú láti ṣe àkọlù ọ̀hún ní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún tá a wà yìí tako agbègbè kan tí wọ́n ń pè ní Hamas lórílẹ̀‐èdè Israel. Wọ́n ní ìpinnu ọ̀hún eléyìí tí ó ń gbìyànjú ni pé bó ṣe ti kọ́kọ́ ṣe àkọlù sí àwọn méjì kan tí wọn ò dẹ̀ mọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n dúró wámú pẹ̀lú àwọn méjì ọ̀hún. Wọ́n ní ẹni tó jẹ́ afurasí ọ̀hún ni wọ́n ní yóò lọ sí ilé ẹjọ́ kan tí wọ́n pè ní Montreal ní orílẹ̀‐èdè Canada ní ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Lẹ́ka eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eléyìí tí wọ́n ní ó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Paris ni wọ́n ní wọ́n ò fi orúkọ rẹ̀ sórí arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Rebecca Katpengi. Ẹ rántí pé arábìnrin yìí tí òun náà díje ni wọ́n ní ó ti gbẹ́mìí mì ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí a wà yìí lẹ́yìn tí ọ̀rẹ́kùnrin rẹ̀ tí wọ́n jọ ń fẹ́ra wọn ó dáná sun ilé tó wà tí ó dẹ̀ gbẹ́mìí mì ní ọjọ́ àìkú ọ̀sẹ̀ tó kọjá. Paris Mayor àti Anne Hidalgo ni wọ́n sọ wípé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Paris yìí ni àwọn fi sọrí orúkọ arábìnrin ọ̀hún tí ó jẹ́ gbẹ́mìí ìyẹn tó jẹ́ olóòtú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọ̀hún ló wá fi ọ̀rọ̀ yìí tó àwọn oníròyìn létí ní bọ́ọ̀lù Olympic eléyìí tó ń lọ lọ́wọ́ ní olúùlú orílẹ̀‐èdè French pé orílẹ̀‐èdè Paris náà wọn ò ní gbàgbé arábìnrin yìí. Kó tó di pé amúròyìn àgbáyé tọ̀sán ní wá sópin wọ̀nyí làwọn kókó tá a ti mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. àti mú wá sétí ìgbọ́yín pé ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé àlékún tó bá jálẹ̀ epo nílẹ̀ yìí láti ọwọ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ epo ìyẹn NNPCL ó jẹ́ ìgbésẹ̀ alákàkì kan àti pé wọ́n ní èròǹgbà pé àwọn ò fi kún owó jálẹ̀ epo nílẹ̀ ṣùgbọ́n ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé ọ̀hún ó jẹ́ eléyìí tó ṣe pàtàkì kí ìlọsíwájú kó bàa lè bá orílẹ̀-èdè Nàìjíríà. Àti tún mú wá sétí ìgbọ́yín pé àjọ United Nations ni wọ́n ti pèpè pé kí àlàáfíà kó jọba láàrin àwọn ọmọ ogun orílẹ̀-èdè Sudan kí wọ́n bàa lè dáàbò bo àwọn olùgbé àti ọmọ bíbí orílẹ̀-èdè ọ̀hún. Àtúnmú wá sétí ìgbọ́yín pé ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Dick Cheney ló ti jẹ́jẹ́ àtìlẹ́yìn ẹ̀ fún ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Democrat ìyẹn Kamala Harris nínú ètò ìdìbò sípò ààrẹ eléyìí tó ń bọ̀ nínú oṣù kọkànlá ọdún tí a wà yìí. Kó tó di pé a lọ àkókò tó dáa láti gbin nǹkan ní 20 ọdún sẹ́yìn ṣùgbọ́n àkókò tí a tún wà yìí ó jẹ́ àkókò ẹlẹ́ẹ̀kejì tó dáa láti gbin nǹkan. Ìròyìn àgbáyé tọ̀sẹ̀ ní kò ní jù báyìí lọ. Lọ́la ni kẹ́ ẹ tún pàdé wa fákọ̀tún ìròyìn ọ̀hún. Olúwafúnkẹ́ Obi Israel lólóòtú ìròyìn náà. Mujib Ọlákúnlé lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ ìkànnì Vicinity a kú pọ̀pọ̀ ṣinṣin ọ̀sẹ̀. Òde o, ó wọ̀ lùkìjà àwòdì kì í gbé dọ̀tí. Òdìdí ẹyẹ ní fi panu. Ìkànnì tó mójúlé